ìgbà tẹ́ Oba of Benin ojú Alaafin aláṣejù tẹ́. Olé Oòduà. Agbe fọ́tò márùn yẹn fún mo fẹ́ níyẹn máa tún fún ẹ lélẹ̀ náà kò sì máa gbá àwọn yẹn lọ náà níbi ọ̀rọ̀ mi yàn fúnra rẹ̀ tó ń pariwo wà á rí kó òun lo Oranyan kò sí tó ń jẹ́ Oranyan ọ̀rọ̀ mi yàn ló wà ṣùgbọ́n òun là á ṣe dọ́gbọ́n torí ọ̀rọ̀ mi yàn fún ògbà bẹ̀ yẹn wá wí yẹn Governor Nigeria ní 1924 when the Prince of Wales was visiting. Only Johnson's book is fake. Only Johnson was an Oyo man who wrote a book to boost the ego of Oyo people and archives. Olé Oòduà. Nigerian archives. Copy one. Say. Àwọn ẹni document láti tú ẹ pé kò tiẹ̀ sí tó Aláàfin ò tiẹ̀ súnmọ́ ní rárá pàápàá nígbà tó ní tí gómìnà Nàìjíríà 1903 wo ọmọdé fún mi ní Gazette Federal Gazette mú kàn wá Federal Government Gazette 1903 February 28. Governor Nigeria wá sí Ifẹ̀ wá invite Ọọ̀ni ẹni tó lọ́wọ́ lórí ìjọ náà grandfather tèmi. Olé Oòduà. pé ọba ń jà lórí Adélèkò ẹ̀kọ́ ni wá torí council Èkó council Nigeria ìjọ náà nílẹ̀ Yorùbá wọ́n ní Ọọ̀ni nìkan olóni adé ó lè sọ̀rọ̀ adé. Lórí aládé. Ọọ̀ni wá ní ó sọ fún ìbọn yẹn pé Ọọ̀ni kan ò jáde rí gómìnà ní kí ni àwọn lè ṣe fún Ọọ̀ni láti jáde. Ó ní gbogbo rivers báyìí tó bá máa pọn lọ́nà black cow kọ̀ọ̀kan gómìnà ló ara 1000 cow. Sùmọ́lẹ̀ sùmẹ́ni. Lọ́kẹ́ ní kí lọ ní súnfẹ́ ó ló òun á wọ coat òun á wọ láti bí òun á wọ ọkọ̀ lọ sí Ẹdẹ kó sẹ́dẹ̀ coat ẹ̀ wá sẹ́dẹ̀ railway ẹ̀kọ́ agbóhùn gómìnà ló wà ń improve on that ó lọ àní kí wọ́n fi hammock gbé lórí aládé. Lọ́kẹ́ ó wà ní Gazette. Wọ́n wú ọ ní physically. Fún ẹ̀dẹ̀. Nítorí àwa interest yẹn nú ẹ̀ láti gbà pé òfò ní gbogbo àwọn ọ̀dọ́ba tó ń pariwo yẹn. All traditional rulers from Warri to Lagos, from Asaba to Lagos, through here, all of them vacated their palaces. Wọ́n vacate palace wọ́n live outside the walls of their palaces. Àwọn òyìnbó yẹn àwọn òyìnbó tó ń run government jọ náà wọ́n ó wà mẹ́ pé even the Alaafin of Oyo is now living outside the walls of his palace. Olé Oòduà. Ọ̀sìn information máa pe get to him pé Ọọ̀ni ti padà délé. Owó rẹ̀ rí. Lórí aládé. Kilo fẹ́ kọ́ ní sọ. Màá fẹ́ dọ́kúmẹ́ntì. Ìgbìnì bá ti àkú. Kó wà ní àwọn oníwàhálà ń bí pàápàá. Àwọn tó ń fẹ́ kan purọ́ jẹun káàkiri àwọn oníwàhálà. Wà ń bọ́ lọ ní ti jókòó lẹ́yìn Aláàfin. Alaafin ni. Ọ̀rẹ́ ni gómìnà ni Oba Benin ni Aláké ni ọ̀gẹ́rẹ́ ni wọ́n lè rí ìfẹ́ wọ́n lè rí ọ̀nà ìdílé kọ̀ọ̀kan náà. Lórí aládé. Ọ̀gá tó wà ń bẹ̀ gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀. Olé Oòduà. Ìgbìnì bá ti àkú. Mo fún ẹ lélẹ̀ kan. Wákẹ́ agbègbè ayọ̀.
wọ́n kàn púrọ́ kiri ní ọmọ ẹ̀sán nígbà tó máa jẹ káàkiri ní kò sí tó ń jẹ́ dọ́kúmẹ̀ntì máa fún ẹ̀ èdè Alaafin of Oyo now living outside the walls of the palace ìgbà tó ní jáde nìyẹn ìta ló ń gbé tí ìfẹ́ máa títí Olé Oòduà. Gbogbo ọba fà fílẹ̀ pátápátá kì í ṣọ́ọ̀ ní lọ́sọ̀ fún wọn wọ́n gbọ́ pọ̀ ní jáde wọ́n fà fílẹ̀ pátápátá wọ́n gbé tààfin nígbà tí information bá rí kan pọ̀ ní padà délé náà máa padà sáfin ibi òyìnbó wa kọ́ sí ibi ní Alaafin of Oyo àfihàn ẹ̀dùn ìta ló ń gbé nìsín. Báwo ló. Láti àgùgbáyọ̀. Kẹ́nikẹ́ni parọ́ fún ẹ. Wọ́n lọ́rọ̀ tí wọ́n àwọn dókùnrin báyìí wà láyé. Bẹ́ẹ̀ ni kábíyèsí. Ẹni kan kúrò wẹ̀ ọ́ sí lọ́rọ̀ wà ní ọjọ́ kan lẹ́yìn mú àbí mú lónìí. Òfò olè gbogbo ní. Dọ́kùnrin kan tí ẹ wà ń bí ìjọ pé mo lè fún ẹ ládé. Olé Oòduà. Bẹ́ẹ̀ wà jẹ́ ọ̀hún sí mo lè fún ẹ. Láti àgùgbáyọ̀. Lórí aládé. Láti àgùgbáyọ̀. Ìgbìngbìnì bá àti àkù. Láti Wọ́n máa ń ṣe fáyà tí. ṣe tó lè gbé lọ́wọ́ ní tó fún ìrẹ́.